kí ni àjọ EFCC sọ nípa ìdókòwò CBEX? Kí ni wọ́n wí, kí ni wọ́n sọ? Kí ni èrò àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà lórí ọ̀rọ̀ tí iléeṣẹ́ àjọ EFCC tí wọ́n sọ lórí ìdókòwò CBEX tí ó sọ àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà di onígbèsè? Màá mú wá fún yín lẹ́kùnrẹ́rẹ́ tí ẹ gbọ́. Bákan náà lórí ọ̀rọ̀ Portable, Ọlálọ́mí, ọmọ Ọlálọ́mí, wèrè olórin, kí ni Portable sọ? Kí ni Portable wí lẹ́yìn tí ó kúrò ní ọgbà àhámọ́, ọgbà àtúnirọ̀ nílùú Ìlọrin lórí ẹ̀sùn tí Saheed Òṣùpá tó pè é tó fi di èrò ẹ̀wọ̀n? Kí ni Portable sọ nínú orin yẹn? Mo fẹ́ kẹ́ farabalẹ̀ kẹ́ jẹ́ kí mo wá fún yín kájọ wò ó, kájọ gbọ́. Ṣùgbọ́n kí n tó tẹ̀síwájú, ẹ jẹ́ kí n kọ́kọ́ mú ohun tí EFCC, ohun tí wọ́n sọ lórí ọ̀rọ̀ CBEX tó lànà lẹ́nu ọjọ́ mẹ́ta yìí. Àjọ EFCC wọ́n ní àwọn máa rí dájú wípé ọwọ́ tẹ àwọn ènìyàn tí wọ́n ń ṣe ìṣàkóso ojú òpó CBEX tí wọ́n gbowó lọ́wọ́ àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà tí wọn ò mọ àdéhùn tí wọ́n ṣe, tí wọ́n fi ń gbowó lọ́wọ́ àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà tí wọn ò má àdéhùn náà ṣe. Àdéhùn náà ni wípé tí wọ́n bá fi owó sọ́dọ̀ àwọn wípé owó yẹn ó máa pọ̀ sí, yóò máa lélẹ̀, ṣùgbọ́n tó jẹ́ wípé ojú òpó yẹn padà lànà táwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà tí wọn ò padà rí àsùnwọ̀n owó tí wọ́n fi pamọ́, tí wọ́n fi dókòwò sí ojú òpó ìdókòwò yẹn. Ẹ jẹ́ kí n mú wá fún yín lẹ́kùnrẹ́rẹ́ kálàyé ọ̀rọ̀ yẹn kó lè bá yé yín dáadáa. Gẹ́gẹ́ bí ìwádìí tá a ṣe àti bó ṣe tẹ̀ wá lọ́wọ́, wọ́n ní onírúurú okòwò sógúndogójì ló ti lulẹ̀ lórílẹ̀‐èdè Nàìjíríà láàrin ọdún mẹ́wàá sẹ́yìn, èyí tó sì ti kó ọ̀pọ̀ èèyàn sí gbèsè. Lópin ọ̀sẹ̀ tó kọjá ni ọ̀pọ̀ ọmọ orílẹ̀‐èdè Nàìjíríà bẹ̀rẹ̀ sí ní sọ̀rọ̀ lórí ìtàkùn ayélujára wípé àwọn ti pàdánù owó rọ̀gùnrọ̀gùn níbi okòwò tí wọ́n pe orúkọ rẹ̀ ní CBEX, CBEX. Ohun táwọn èèyàn kọ́kọ́ ṣàkíyèsí, ìyẹn àwọn tí wọ́n dókòwò pẹ̀lú CBEX, ohun tí wọ́n kọ́ ṣàkíyèsí ni pé wọn ò rí owó gbà jáde lórí ìtàkùn ayélujára ti okòwò náà. Nígbà tó yá ni wọ́n rí i pé kò sí nǹkan kan nínú àsùnwọ̀n, ìyẹn account tí wọ́n fi dókòwò pẹ̀lú CBEX. Ìròyìn fìdí rẹ̀ múlẹ̀ pé owó tó lé ní tírílíọ̀nù kan àti díẹ̀, tí í ṣe $809,000 ni owó táwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà tí wọ́n pàdánù síbi okòwò CBEX. Nǹkan tí ó jẹ́ káwọn èèyàn tó jẹ́ kí wọ́n dókòwò pẹ̀lú CBEX tó fi pọ̀ tó bẹ́ẹ̀ ni pé àwọn tó ń ṣagbátẹrù CBEX wọ́n ṣèlérí wípé wọ́n ó rí ìlọ́po owó tán bá fi dókòwò pẹ̀lú àwọn gbà. Pé ẹni tó bá fi pé èèyàn lè fi 500,000 naira sí orí CBEX láti fi dókòwò, tó sì jẹ́ pé tí ó bá gbowó náà jáde láàrin oṣù kan, ó lè fi gba bíi mílíọ̀nù 5 tàbí jù bẹ́ẹ̀ lọ. Pé ìròyìn yìí àti bí owó yìí bó ṣe lélẹ̀ tó, òun ló mú ọ̀pọ̀ àwọn èèyàn láti kó owó láti fi dókòwò
sórí ìtàkùn ìdókòwò CBEX, ṣùgbọ́n ìdókòwò pẹ̀lú CBEX ó ti lànà ó sì ti sọ ọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà sí oko gbèsè. Pẹ̀lú ìwádìí àti ìtọpinpin tá a ṣe, a gbọ́ a rí wípé ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn òun ló jẹ́ pé wọ́n ta dúkìá wọn láti fi dókòwò lórí ẹ̀rọ ayélujára ìdókòwò CBEX. A sì ráwọ̀ ìtọ́já pé gbogbo owó tí wọ́n ní àpò àsùnwọ̀n wọn gẹ́gẹ́ bí saving, gẹ́gẹ́ bí owó ìpamọ́ àjẹsẹ́kù wọn, òun ni ẹlòmíín kó lórí ìdókòwò pẹ̀lú CBEX. Ààrẹ lómìn tó ta mọ́tò, ààrẹ lómìn tó ta lé, ààrẹ lómìn tó ta nǹkan ní rẹ̀ láti fi dókòwò pẹ̀lú CBEX, ṣùgbọ́n tí ó padà já sásán. Nítorí wá ń kọ́ àwọn èèyàn tí wọn ò dókòwò pẹ̀lú CBEX ni wípé báwo ni àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà, báwo ni wọ́n tún ṣe lè máa ta dúkìá, lè máa yáwó, lè máa ta nǹkan ní, lè máa kó owó rọbìrọbí láti fi dókòwò pẹ̀lú CBEX, tí ṣe ọ̀kan lára àwọn okòwò orí ẹ̀rọ ayélujára, tó sì jẹ́ pé irú rẹ̀ ọ̀sẹ̀sẹ̀ mọ́ ṣẹlẹ̀ rí lórílẹ̀‐èdè Nàìjíríà, tí kìí ṣe méní, tí kìí ṣe méjì, tí kìí ṣe mẹ́ta. Sótún wá yẹ kó jẹ́ pé àwọn èèyàn ó tún wá kó sọ́wọ́ àwọn èèyàn tí wọ́n ṣe àgbékalẹ̀ CBEX. Bẹ́ẹ̀ lára àwọn kan tí wọ́n sọ wípé ẹni ìfà àbí ẹni ìfà ọ̀tọ́ sí ní ìpínlára mọ̀, ìyẹn ni pé ẹni tí kò bá ìjàgùdù yóò ní kí lájẹ tí kìí tán. Ṣùgbọ́n wọ́n láàárí àwọn kan tó jẹ́ pé wọ́n kó owó láti fi dókòwò pẹ̀lú CBEX, tó sì jẹ́ pé wọ́n padà rí èrè gọbọi lórí ìdókòwò wọn ṣáájú kí ojú òpó ìtàkùn CBEX kó tó di pọ́ lánàá, kó tó di wípé àwọn èèyàn rí àkáǹtì wọ̀ mọ́. Ṣùgbọ́n ju gbogbo ẹ̀ lọ, àjọ EFCC lórílẹ̀‐èdè Nàìjíríà, ìyẹn àjọ tó ń gbógun ti ìwà ọ̀daràn tó ní í ṣe pẹ̀lú ọ̀rọ̀ owó, ìṣúná, ìdókòwò, Economic and Financial Crimes Commission lórílẹ̀‐èdè Nàìjíríà EFCC, wọ́n ti ní kí àwọn ọmọ orílẹ̀‐èdè Nàìjíríà pé kí wọ́n fọkàn balẹ̀, kí wọ́n má kóra wọn lọ́kàn sókè, torí pé ìwádìí tí ń lọ lọ́wọ́ láti fi páńpẹ́ òfin mú àwọn tí wọ́n wà nídìí ìdókòwò orí ẹ̀rọ ayélujára tí wọ́n pè ní CBEX, pé àwọn ò rí dájú pé àwọn mú wọn, pé àwọn ó sì fojú wọn léde, tí ó sì jẹ́ pé àwọn ó rí pé wọ́n dá owó àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà tí wọ́n gbà padà fún oníkálukú. Ẹ gbọ́, ẹ̀yin gẹ́gẹ́ bí ẹnìkan, ohun tí àjọ EFCC, ohun tí wọ́n sọ yìí, ṣé wọ́n lè rí ṣe? Ṣé ẹ̀yin lérò wípé àjọ EFCC wọ́n lè mú àwọn tí wọ́n ṣe agbátẹrù okòwò orí ẹ̀rọ ayélujára CBEX, àti pé tán bá kàn tiẹ̀ mú wọn, ṣé àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà ṣé wọ́n lè rówó wọn gbà padà? Àbí kí ni èrò àti ìwòye tiyín lórí ọ̀rọ̀ tí àjọ EFCC tí wọ́n sọ yìí? Ẹ fi èrò àti ìwòye tiyín ẹ fi ṣọwọ́ sí wa láàyè kọ́mẹ̀ nísàlẹ̀ fídíò yìí, á kà á sì ṣe àgbéyẹ̀wò rẹ̀ dáadáa. Ìyẹn lábala tibẹ̀ yẹn. Ẹ wá jẹ́ kí n mú orin tuntun tí mo ní Portable Ọmọlálọmí wèrè lórin Sàsùsẹ̀, tí mo ní ó ṣẹ̀ṣẹ̀ kọ lẹ́yìn tí ó kúrò ní ọgbà ẹ̀wọ̀n, ọgbà Tónírọ nílùú Ìlọrin, lórí ẹ̀sùn ìbanilórúkọjẹ́ tí King Dr. Saheed Òṣùpá tó fi kàn án, tó fi dèrò àtìmọ́lé, tó fi dòrò ọgbà ẹ̀wọ̀n.
kó tó wá di pé King Dr. Saheed Òṣùpá ó wá sọ pé òun dárí jìn bóun ò bá ṣẹjọ́ mọ́. ẹ jẹ́ a jọ gbọ́ orin yẹn láti bẹ̀rẹ̀ títí dé parí. ó ní mínì ó ní reason ọ̀rọ̀ ayé mi ó ní mínì ó tún wá dàbí sábàbí Mùnírù àti Ambali gbogbo wọn wọ́n yà fọ́tò mi láti Ṣàngó àdúgbò mi mọ́tò ọ̀fẹ́ mo wọ̀dé lọ́rin ó ní reason wá gbá mo lówó lọ prison ó ní reason Ìlọrin sọ́wọ́ ó lọ fà ẹ wò ó ní reason ọ̀rọ̀ ayé mi ó ní reason journey of my life àjẹ́ ó ní reason ẹ wò mo níní òníní mo dèjì ọ̀rọ̀ ayé mi ò ní mí ní bínú bá bí mi máa bí wèjì pè lọ́wọ́ gọ́gọ́ ọ̀pá mi ní ẹ̀ṣá lówó Richard Mille ìyá òfà wá nílọrin tí wọ́n kọ́ wá ní kéwò àwọn àfáà mi ẹ wo ọ̀rẹ́ Ọlọ́run ni wọ́n ṣe o àwọn òbí Ọlọ́run òdodo wọ́n ní ẹ dàgbọ́n sòdodo ajé ẹyẹ máa ṣòjóró ajé Kùránì ń bẹ agbára ń bẹ ẹgbẹ́ Kùránì sọ̀kalẹ̀ o mi ò fẹ́ ìpinnu rẹ o ìpinnu rẹ kó jẹ́ tọ̀ọ̀tá mi àdúrà inú Kùránì kó jẹ́ tèmi o ẹ o agbára ń bẹ ẹ̀yin àwòfà wa nílọrin ẹ bá mi sọ Kùránì lẹ̀ mo ti fẹsẹ̀ múlẹ̀ ẹ pè mí ní ìfẹsẹ̀ múlẹ̀ mi ò lè wálẹ̀ ajé mo ti fẹsẹ̀ múlẹ̀. òun náà ni ohun tí Portable sọ nínú orin yẹn òun náà lẹ́yìn náà ti gbọ́ tí àmúwá fún yín yẹn ẹ wá jẹ́ kí n mú èrò àti ìwòye àwọn èèyàn ohun tí wọ́n ń sọ lórí bí Portable ọmọ Ọlálọmí Ṣàtúnṣe bó ṣe ráàánú gbà lọ́wọ́ King Dr. Saheed Òṣùpá tí ó fi kúrò ní ọgbà ẹ̀wọ̀n nílùú Ìlọrin. Ọmọlára Olórí Adésínà àwọn ní they supposed to put Portable for ilé kéwú in Ìlọrin. Adéyẹmọ Ṣẹ́gun àwọn ní mò ń fẹ́ kí ẹ mọ̀ wípé ìgbésí ayé oníkálukú yàtọ̀ sí ara wọn o. Àwọn mìíràn ìgbésí ayé wọn jẹ́jẹ́ ní tiwọn, àwọn mìíràn ìgbésí ayé wọn agídí ní tiwọn tí wọ́n ó sì fi di ènìyàn ńlá. Ẹ jẹ́ kí a wo ìgbésí ayé Portable ẹ rí wípé ìgbésí ayé cause trouble ní ìgbésí ayé rẹ̀ tí ó sì jẹ́ wípé ó ń fi ní òkèké sí i. Ẹ wo ọ̀rọ̀ rẹ̀ láti ìpilẹ̀ṣẹ̀ wá tí kò bá fi tí ìfa wàhálà kòkí rẹ̀ kò ní kàn dáadáa. Nítorí náà ìṣẹ̀dá Portable ni pé kí ó fa wàhálà kí òkìkí rẹ̀ lè máa pọ̀ sí i. Ṣebí òun náà ti sọ pé wàhálà èyí já sí pé tí òun kò bá fa wàhálà òkìkí rẹ̀ kò ní pọ̀ sí i bí Ọlọ́run ṣe dá kádàrá rẹ̀ nìyẹn. Ṣùgbọ́n ẹni tí kádàrá rẹ̀ kò bá jọmọ́ wàhálà kí ó má ṣe fi ara wí Portable rárá o. Tèmi nìyẹn gẹ́gẹ́ bí ọ̀rọ̀ Adéyẹmọ Ṣẹ́gun òun lẹ́gbọ́ tí wọ́n kọ yẹn. Sheikh Ismail Ọláànábì àwọn ní God gave you grace but you don't appreciate it. That is why you are misusing it. You better think very well. Ọ̀pọ̀ èèyàn ló ń gbàdúrà lójoojúmọ́ tí Ọlọ́run kò tí ì dá lóhùn. Sami tí owó ẹ̀yẹ àwọn ní ọmọ jàǹdùkú yìí kàn dá wàhálà sílẹ̀ kiri fún àìrójú àti àìráyè fún ayé ara rẹ̀ ni aláìlẹ́kọ̀ọ́ olórin jàgàjàgà. Fortune Akínyẹmí àwọn ní ọmọ tó bá ya garawa ẹ̀wọ̀n ni yóò lọ orin bàbá Rolling Dollar nìyẹn. Yusuf Adéwálé wọ́n ní mo ti rẹ́rìn yó mo wo orí Portable bó ṣe rí bíi orí ẹyẹ awó. Nurudeen Elégbédé àwọn ní ẹ̀yin fans Portable lẹ̀ ń kó bá Portable nítorí pé ẹ̀yin lẹ̀ ń encourage ẹ̀ láti máa ṣe nǹkan tí kò dára. Ọpẹ́lẹ́yẹ Tèmítọ́pẹ́ àwọn ní this guy looks like Abija. Isaac Ayélàgbé àwọn ní but bóyá wọ́n gbàgbé pé ó yẹ kí wọ́n bá wa fọ́ gbogbo tattoo ara rẹ̀ dànù ni.
Adédàmọ́lá Ṣèyífúnmi Ọlọ́ládé àwọn ní ṣebí Portable sọ pé ọmọ líle ni òun ni ṣùgbọ́n òun tó ń padà pàdé bàbá ọmọ líle. Àlàmú Ayọ̀rìndé àwọn ní fáin bọ̀bọ̀ atẹ́gùn yóò fẹ́ sí ọ lórí díẹ̀, omi yóò ráyè wọ orí rẹ, ọpọlọ yóò sílẹ̀, kó o ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ o kí àwọn tó bá súnmọ́ ọ máa bá ọ sọ̀rọ̀ dáadáa. Bí ènìyàn bá láṣọ bí àgbà kò lè lékìsà bí àgbà. Tó onáàlẹ́yìn náà ti gbọ́ tí àwọn èèyàn fi ṣọwọ́ sí wa yẹn. Ẹ̀yin gẹ́gẹ́ bí ẹnìkan kí ni èrò àti òye tiyín lórí ọ̀rọ̀ Portable Ọmọlálọmí Sàṣùṣẹ̀? Ẹ fi ṣọwọ́ sí wa láì kọ́mẹ̀ nísàlẹ̀ fídíò yìí, á kà á sì ṣe àgbéyẹ̀wò rẹ̀. Ẹ ṣé bẹ́ẹ̀ ṣe ń wò wá, ẹ ṣé bẹ́ẹ̀ ṣe ń gbọ́ wa o. Thank you. God bless you.